ẹ pẹ̀lẹ́ Almaroof. Gbogbo right up yín tẹ́ kọ ni mo rí o, mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí ni. Ṣùgbọ́n kí ló wá jẹ́ kí n jáde síta sọ̀rọ̀ yìí? Ẹ̀yin àti Tani Olohun nǹkan tẹ́ jọ ń drag. Point kan tẹ́ sọ tí mo ṣe jáde ni wípé ẹni pé defamation of character ni pé Tani Olohun gbé fọ́tò yín sórí page ẹ̀ tó ń sọ̀rọ̀ sí yín pé ẹ máa sue ẹ̀. Àkọ́kọ́ náà, ta ló dá wàhálà yìí sílẹ̀ Almaroof? Màá máa tẹnumọ́ ẹ̀yin ni. You are the sources. Ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀. Torí ẹ fẹ́ kí Ọwọ́adé kó rí gẹ́gẹ́ bí backup ẹ̀. Ẹ̀yin lẹ dọ̀tí Ọwọ́adé, ẹ̀yin lẹ yẹ̀yẹ́ Ọwọ́adé náà tún wá fìwà kún. Ẹ̀yin lẹ bọ́ síta tẹ́ sọ wípé onírìṣà wípé ọmọ abọ rẹ̀ ni abọ rẹ̀ náà ń ṣe ńlé wọn, ọmọ ẹrú ni igbá kan àwo ni àwọn òde tí ń ṣe ọmọ àlè backfire yín ni. A dá padà fún yín bẹ́ẹ̀, ẹ wá ṣìdí ara yín síta. Adẹ̀jọ́ ń fúnra wa gbàs online. Ìgbà tí Ọwọ́adé jẹ oyè tó ṣẹ̀jáwé oyè lé lórí tán tí gbadé lé lórí. Ó wá pẹ̀lú ẹ̀rín. Gbogbo wa la like ẹ̀ pé yẹ́ ìṣirò èèyàn tá à ń fẹ́ ni táwọn youth tán bá tiẹ̀ tún jẹ́ ọba. À wo bí ilẹ̀ kóòtù òjíire everywhere bó ṣe máa rí. Ṣùgbọ́n ìgbà tó Ọwọ́adé tẹ wá bẹ̀rẹ̀ sí ní pa ìtànkìtàn létí Ọwọ́adé. Àwọn náà wá gbé true colour tí wọ́n síta. Ìgbà tó ń gbé adé lé Ọwọ́adé lórí, ẹ má gbàgbé ikú tó pa bàbá ọba o. Ṣé ti gbàgbé ikú tó pa bàbá ọba? Ṣé mọ̀ pé torí ìsọkúsọ tẹ́ ń sọ tí bàbá ọba ń sọ wípé onírìṣà ló ń fọba ń jẹ lọ́yọ̀ọ́ Túnjí, ṣé mọ̀ pé ikú yẹn ni bàbá ọba kú ṣá? Ṣé gbà? Ẹ mọ̀ pé ìgbà tó rí bàbá ọba kú, stop. You continue all this rubbish, all this thing you are doing online. Stop o. Kó tó di pé àwa kan jáde sọ fún yín pé àwọn òun ṣe Yorùbá, pé Ọ̀yọ́ nìkan ni Yorùbá, àgọ́dọ̀yọ́, àwọn Ọ̀yọ́ Àtìbà, àwọn Ọ̀yọ́ Ọ̀gbà yẹn. Èdè wa Yorùbá olórí burúkú nìkan ló lè máa sọ pé Yorùbá pé ọ̀rọ̀ tí mo sọ pé Yorùbá ti tèmi pé Yorùbá Ọ̀yọ́ ni. Yorùbá mi ò ṣe Yorùbá Ọ̀yọ́ náà. Yorùbá mi yàtọ̀ sí Yorùbá Ọ̀yọ́. Èkìtì tèmi gan yàtọ̀ sí, ó yàtọ̀ sí Èkìtì Ọ̀yọ́. Kẹ́mi sọ bẹ́ẹ̀. À ń ṣọmọ Yorùbá náà. Àwọn nǹkan tó ti lọ táyé ti gbàgbé. Ẹ̀yin fẹ́ proof pé yes, ẹ̀yin lẹ wà ń bẹ̀, ẹ dẹ̀ fi dọ̀tí Ọwọ́adé náà tún wá níwà. Ẹlẹ́ẹ̀kejì, tá bá tiẹ̀ pèèyàn lábì fún wọ̀rọ̀ á pà fún ẹ̀ mọ́. Ẹ̀yin gan ẹ jókòó, ẹ fúnra la yín jókòó, ẹ rò dáadáa. Ẹ wo àwọn ìwà tí Ọwọ́adé ń wù yẹn. Ṣé ọba gidi tó fẹ́ ìlọsíwájú ìlú ẹ̀, tó fẹ́ ìlọsíwájú àwọn ènìyàn ẹ̀, tó nífẹ̀ẹ́ àwọn èèyàn ẹ̀, ṣó lè máa wúrú ìwà yẹn náà? Mo béèrè lọ́wọ́ yín, ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ sí ara wa. Ẹ ń sọ̀rọ̀ pé Olúbàdàn, ẹgbẹ́ gbígbó àbí àjùmọ̀gbélépọ̀. Téèyàn fún tọ́lọ́run ò bá ti gbéyàn ga, téèyàn bá gbé ara ẹ̀ga Ọlọ́run máa rẹ̀ sílẹ̀ ni. Ẹ wo ìwà tí Ọwọ́adé wù sí Olúbàdàn lọ́jọ́ yẹn, ọba Ládọjà. Ṣó make sense? Ẹ dẹ̀ ń claim nǹkan tí ò claim. Empire tó ti lọ láti ọdún gbọọrọ ẹ̀ ń claim ẹ̀. Ẹjọ́ empire tẹ́ ń sọ yìí, ìlọsíwájú wo ló mú bá ìlú yín? Ẹ believe pé àwọn governors, àwọn president wa pé wọn ò rí gbogbo nǹkan tá à ń ṣe online. Wọ́n rí gbogbo nǹkan tá à ń ṣe online. Wọ́n rí pé kò tọ̀nà. Okay, ẹ wo Aláàfin Ọ̀yọ́ from number 1 to number 3. Wọ́n dá padà sí àyè ẹ̀ normal. Plan bí Ọ̀yọ́ ṣe máa dáa.
plan bí nǹkan tó nǹkan bí ó ṣe máa wà lọ́yọ̀ọ́. Ẹ ti gbàgbé ni pé Ìbàdàn ní capital. Tó bá jẹ́ pé ẹ̀yin lẹ sì jẹ́ capital bẹ́ẹ̀ ṣe ń pariwo empire ni Ọ̀yọ́ ló yẹ kó jẹ́ empire. Máa dúró ilẹ̀ tí Ìbàdàn ní ni. A dẹ̀ ń sọ fún yín pé Ìbàdàn àtògbómọ̀ṣọ́ ló fún yín nílẹ̀ fẹ́ gbà. Ókè, báwo ni empire ṣe wá ní ilẹ̀ kékeré tí ẹni tó jẹ́ pé ọmọọṣẹ́ ló jẹ́ empire ṣe wá ní ilẹ̀ tó ṣe gbàmìgbàmì, which means pé wọ́n ti gbàgbára lọ́wọ́ yín nìyẹn láti ilẹ̀ tipẹ́tipẹ́. Ẹ jẹ́ ká sọ fast. Ẹlẹ́ẹ̀kejì, téèyàn bá ṣe oore tó bá ṣe tó bá mọ̀ pé yes oore yìí ó fẹ́ kó jọjú níwájú Ọlọ́run ọba, má ever sọ fún èèyàn láyé pé òun ṣe oore báyìí fún èèyàn. Ọmọ Ọ̀yọ́ jọ lẹ́yìn àti Tani Olohun, mo kàn fẹ́ fún yín ní correction torí ọjọ́ mi ni. Ẹni ìgbà tán arrest Tani Olohun, ẹlẹ́ẹ̀dá owó, ẹ ṣe fọ́lọ́run ni, ẹ ṣe fún Tani Olohun. Lórí péjì mi, àìmọye àwọn èèyàn tí mò ń sẹ́ǹdì owó sí lórí péjì mi yìí, tí mi ever fi ojú kan wá síta wá sọ wípé mo fún lágbájá lówó lánàá, mo fún tàmẹ̀dùn lówó ń jẹta. Àìmọye lórí péjì mi, kò sí èdè àǹtí ẹjọ́ mi ti jẹun, àǹtí ẹjọ́ àwọn ọmọ mi bí ń pa wọn, àǹtí ẹjọ́ mi rówó tí màá fi lọ sí school, mélòó mo fẹ́ sọ. Èmi náà máa ń nídìí ẹ̀fù tí màá tún pa àwọn fáǹsì mi, ẹ wò mo broke. Wọ́n á tún dìde ìrànlọ́wọ́ sí mi, kò ní mí ní, kò ní ìtumọ̀. Nǹkan tá a sì ń sọ yìí kò tó nǹkan tẹ́ sì ń bọ̀ wá síta wá sọ pé ẹ dáwó fún ní ìgbà tí ó wà lórí ní problem. Ó ní problem tiẹ̀ lẹ́yìn ni ẹ̀dá kan ò mọ ọ̀la. Ìgbà tí gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ tájọ́ ń jù fúnra wa, àwọn èèyàn wá pè wá, wọ́n bá wa sọ̀rọ̀, a gbọ́, a step down. Almaroof, ǹjẹ́ ẹ ti gbàgbé gbogbo tẹ́ bá tẹ̀ sọ pé defamation of character ipò ẹ fẹ́ arrest Tani Olohun? Èèyàn mélòó la fẹ́ arrest lórí péjì Ọ̀yọ́? Ẹ sọ. Àtọmọ àlebìní tó bẹ̀rẹ̀ sí ní fi gbogbo yín làgàlàgà, wọ́n wá sọ pé ẹ kàwé. Ṣé tẹ́ bá kàwé, ṣé wọn ò ní mọ̀ pé àwọn ọmọ àlebìní ló ń fi yín làgàlàgà? Èèyàn mélòó la fẹ́ arrest lórí page? Abẹ́ ẹ ti gbàgbé gbogbo nǹkan tẹ́ ṣe ni. Èèyàn mélòó, ìgbà mélòó lẹ ti bọ́ síta wá kọ́ṣọ́ àwọn ọmọ Ọ̀yọ́, àwọn Ọ̀yọ́ empire pé gbogbo nǹkan tẹ́ ń yà sórí page right up tẹ́ ń kọ yìí, ẹ jẹ́ kó stop, ẹ jẹ́ kó dópin. Ẹ̀yin bìlífù pé ẹ fẹ́ máa fi dọ̀tí àwọn ọmọ kóòtù òjíire, àwọn onírìṣà, but ẹ̀yin ò mọ̀ wípé ẹ fi ń yẹ̀yẹ́ ara yín, ẹ fi ń lo ara yín so slow nílẹ̀. Ẹ ń lo ara yín. Kí má gbàgbé ìwọ tó bá ní ìdògùn ọ̀sẹ̀ diabetes babaláwo tó wà òkè mẹ́sẹ̀jì yín private chat mi máa dá ẹ lóhùn. Ẹ ń lo ara yín nílẹ̀ ni. Ìgbéraga yín wá gbé yín ṣánlẹ̀. Ìgbéraga yín wá useless, yín wá sọ yín da ẹni yẹpẹrẹ. Ìgbéraga yín wá kàn yín ní àbùkù. Ó wá hot yín. Ẹ wá bọ́ síta, ẹ wá sọ̀rọ̀. Ẹ ní láti sọ̀rọ̀, ẹ̀yin nílẹ̀ ní problem, ẹ̀yin lẹ dá wàhálà sílẹ̀. Mo bìlífù pé nǹkan tẹ́ ẹ kàn máa sọ ni bí gbogbo nǹkan tó wà ńlẹ̀ ìbò tó ń rùn lẹ̀ bá ṣe dákẹ́ bá ṣe tán tí ò ní sí wàhálà mọ́. Mi mọ̀ pé ọ̀rọ̀ pé ẹ fẹ́ arrest èèyàn, ẹ téèyàn kan bá ba tèèyàn kan jẹ́, Ọlọ́run ọba náà tún wọ́n yàn mí tá bá tèèyàn mí jẹ́. Téèyàn kan bá lóun mọ̀ nípa bọ́n ṣe ń báyàn jẹ́, bàtàyé èèyàn jẹ́, Ọlọ́run ọba á tún gbéyàn mí dìde, á bàtàyé ẹnìyẹn jẹ́ pátápátá mọ́lẹ̀ tí ò ní ṣe kó. Ẹ lọ ronú yín dáadáa, ẹ̀gbọ́n Almaroof, ẹ̀yin lẹ kọ́ sí wàhálà ẹ̀. Ẹ lọ ṣe àtúnṣe yẹn ọwọ́ yín ló wà sá. Ọ̀ràn kan ni mo mú wá, ọ̀ràn bọ̀dá wa Almaroof olóko bíi
building material roof. Ṣùgbọ́n ṣáájú kí ká tó bọ́ síbẹ̀ o, àwọn ìròyìn kan tẹ̀ mí lọ́wọ́ nípa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé kádépẹ́ lórí, nípa ohun tí wọ́n ní wọ́n ṣe látàrí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nípa pé gómìnà Ṣèyí Mákindé fi bàbá wa sẹ́nitọ́ ọba Rasheed Ládọjà tó wọ́n jẹ olórí alága tìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n á gbọ́ pé wọ́n ní kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n kọ lẹ́tà sí Àbújá lórí ẹ̀sùn náà pé kò tẹ́ àwọn lọ́rùn. Mo wá tún gbọ́ láti Àbújá tí wọ́n ní ọ̀rọ̀ ìpè office of the president pé wọ́n fún wọn lésì pé gbogbo ọba ní abẹ́ nígbà tí wà ní democracy yìí o, láti wà láyé olóṣèlú pé gbogbo ọba bákan náà ni, kò sí pé ọba kan ń jẹ gàba lórí ọba kan mọ́. Ipò ọba kan ń jẹ gàba lórí ọba kan, wọ́n sọ pé inú ìtàn lẹ́yìn wà, àwọn ọ̀run sì ti pẹ́ wípé torí láyé ìgbà kan fún England ni wọ́n control Nàìjíríà. Nígbà tí Nàìjíríà ti wá lómìnira tí England lè control wa mọ́, wípé gbogbo ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ àtijọ́ wípé ọ̀rọ̀ ń ti dọ̀rọ̀ tán. Gbọ̀n láyé ìsìn pẹ̀lú àwọn ọba tó yọ̀gì tí wọ́n jẹ pẹ̀lú generation sìn, ọba nǹkan ò ju ọba nǹkan lọ. Ibi tí àwọn lọ́balọ́ba ti pàdé lẹ́yìn káwọn lọ́balọ́ba kún wọ́n mọ pọ́nra wọn lé, kí wọ́n sì mọ bọ̀wọ̀ fúnra wọn, kí wọ́n everybody stay neutral. Lẹ́yìn ìgbà náà mo tún wá ń gbọ́ awuyewuye tí mo tún wá ń gbọ́ ìlú tó wà tó wáyà lẹ́nu jù. Wọ́n ní kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú wọn ni wọ́n fẹ́ gbé gómìnà lọ ilé ẹjọ́. Mo gbọ́ ní o pé gómìnà ṣe bá gbé lọ ilé ẹjọ́, mo gbọ́ ní o, èmi ò tí gbà o. Torí Olódùmarè ń jí ẹyin tá àròkó bá ń tá àrò jẹ. Ẹmbásì jù ní lọ ó lo jùnú nù. Torí mo mọ̀ tí àwọn ọmọ yóò bá ní ṣàbòsí, gómìnà Ṣèyí Mákindé ló fi Aláàfin Ọ̀yọ́ jẹ. Kì í ṣe pé bóyá nítorí pé wọ́n ṣe àdéjùmọ̀ yìí dáfá, wọ́n ná dáfá, wọ́n ṣe àdéjùmọ̀ yìí dáfá. Ṣèyí Mákindé náà, gómìnà Ṣèyí Mákindé náà ló pé àbáláwo wá, ló gbé àbáláwo wá láti ìlú èbò pé kí wọ́n dáfá. Wọ́n sọ pé Ifá ló mú bàbá wa Akeem Ọwọ́adé. Gbogbo ọmọ ìgbọ̀pá àṣẹ ní Ìbàdàn náà wọ́n ti wá gbà. Ìbàdàn wọ́n ti fún sàtìkẹ́tì ìgbọ̀pá àṣẹ. Gómìnà Ṣèyí Mákindé òun ló ṣe gbogbo ọ̀nà tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ fi di débẹ̀. Tó wá jẹ́ kó tó wá pátá tó wá jẹ́ bẹ́ẹ̀ pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n wá gbé gómìnà Ṣèyí Mákindé lọ sí kóòtù tí mo sì mọ̀ kó lè jẹ́ bẹ́ẹ̀. Jẹ́ pẹ́rù ń bè mí o. Kí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n bá ṣe sùúrù o. Ẹ̀ ń bá jù ní lọ lè jù ní lọ. Ẹ̀ ń má tiwọ́ Olúnàgún. Ó mà ti padà ẹ o. Ṣé n sòtọ́rọ̀ kan fún yín? Federal government kò lágbára lórí state kankan. Ní Nàìjíríà tèmi mọ̀ yìí o. Federal government kò lágbára lórí state kankan. Governor lórí state ẹ̀. Ní tó bá sì fẹ́ ni ó sì ń bẹ̀. Ó dáa. Ìṣàyẹ̀ fún lápẹ̀rẹ̀ méjì nìsín. Ní ayé bàbá wa Ọbásanjọ́, Tinubu jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó ńgbà náà. Bí Tinubu jẹ́ gómìnà nípínlẹ̀ Èkó, Tinubu create more local government. Federal government sọ pé kó mọ̀ ṣe ó fa wuyewuye, Tinubu ní tóun ó ṣe nù. Federal government ọkọ̀ sanwó ẹ̀, àwọn more local government yẹn wọ́n ti sanwó ẹ̀ nísìn. Ìgbà yẹn wo Tinubu fi sponsor ẹ̀ as state government. Federal government wọ́n jìnnà sí ẹ̀yìn rárá state yìí gan. Irú ẹ̀kan tó ṣẹlẹ̀ tí àmọ́ tó ṣẹlẹ̀ láàrin bàbá Adédùgbù àti bàbá wa Rasheed Ládọjà yìí gbà tó wà gómìnà. Wọ́n kàn dé house wọ́n ìsàlẹ̀ yọ Ládọjà, wọ́n sáré pa kálá sí gómìnà. Kí n fẹ́ dàbẹ́ sí lórí gómìnà lórí state ẹ̀. Èmi jẹ́ bí àrọwà sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wípé gbogbo tá à ń fa òtí tó kò tí tó bá ṣe mú yìí, kò tí lè tó báyìí. Pẹ̀lẹ́ lajú pàkúrú pẹ̀lẹ́. Wọ́n ní ìgbà tá a fọwọ́ pẹ̀lẹ́ mú ìfọ́, àwòtá fọwọ́ pẹ̀lẹ́ mú ìfàyà. Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí kò tí tó ìrò kò tí tó báyìí. Nǹkan tó wáyé pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ táyé kí wọ́n fẹ́ mú un fẹ́ ní kùsùn pẹ̀lẹ́ nìyẹn kan mọ́, wọ́n mọ bá ti lè ṣe.
ìtàn gbogbo ẹ̀yin arọ́yọ̀ ìtàn yín lẹ́dínkù ìtàn mọ́ bà nǹkan jẹ́ ni ìtàn àwa la ní pálásì kíní kan mọ́ bà nǹkan jẹ́ ni ibẹ̀ wà mò ń lọ ibẹ̀ nǹkan mò ń lọ ó kàn ní sáré yà bẹ́ẹ̀ ni bọ̀dá wa tó pẹ̀ sáàdù bíi roofing material almaroof ṣe mo sọ fún pé tí máa lè gbá pórókó yẹn mú kó tó lè bọ́ ń fún díẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n rún kan fọ́ mo wá ṣe fídíò olóhùn fún mi create content mo ṣe fídíò yẹ kó o dákẹ́ ní kò náà ṣe fídíò náà gbà mo ṣe fídíò wọ́n náà tó wá lọ ṣe fídíò sí ẹ wá gbọ́n tó sọ ní fídíò ẹ̀ yín fi àdábàlẹ̀ play ẹ̀ àjọgbọ́n tó tún wí àkọ́kọ́ nípa àpèrè Olúbàdàn ẹlẹ́ẹ̀kejì nípa tèmi gangan kò tiẹ̀ mi tó fẹ́ sọ ní méjì gan bí i púrógrámù àpèrè Olúbàdàn ló fẹ́ sọ ní bẹ́ẹ̀ ta ló lọ fẹ́ sọ púrógrámù fún ni kò yé ọdún fún ọ̀kọ́là ó fi irùngbọ̀n bó làmọ́lẹ̀ ọkọ ọrùn bó làmọ́lẹ̀ tí ẹ tu. ṣe rí gbogbo àwọn ọmọ Yorùbá ṣe rí nǹkan kan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nínú wa most especially àwa tá à ń ṣe fídíò online ààrẹ òun wá láti wá jà ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ fans mi tipẹ́ ti mọ̀ pé tí bá fẹ́ gbé ọ̀rọ̀ ìgà kò sí nǹkan kan tí ìlú kankan lè ṣe àjọ máa sọ̀rọ̀ a máa dákẹ́ ni bọ̀ mo rí àwọn alájà kan àwọn aláàjì kan àwọn bọ́bọ̀s ó ti yé yín wọ́n wá sí under inbox mi kódà tó ti ní nọ́mbà mi lọ́wọ́ tẹ́lẹ̀ tá ti mọ́ra tá ti ń ṣe bí ọmọ ìyá èmi wá ti rí pé generation tí àwọn bàbá wa tán start mọ́ àwọn ọmọ èèyàn lọ́wọ́ sìn wọ́n ti wá start engine nìyẹn àti paná kíní yẹn ó wá le èmi àbọ̀ ọmọ Ìbàdàn mi àbọ̀ àwùjọ lálàájá kan ìyẹn tiẹ̀ fọ́ọ̀nì sí mi gan kódà òun ló fọ́ọ̀nì sí mi jù àṣé nǹkan tó ń sọ ń ta àṣérò alájà yẹn náà ń gbẹnu sí adẹ̀tí mọ́ra ń lọ bí 7, 8, 9 years ọmọ Ìbàdàn ni mo forúkọ bó láṣìírí tó bá gbọ́ àmà wò èmi ò ní nǹkan kan tí mo fẹ́ jà bọ́ tó bá ń sọ Olúbàdàn ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ ìwọ alájà ìwọ gan mọ̀ pé Olúbàdàn lè tẹ́rí sí ọ̀rọ̀ Aláàfin ọ̀rọ̀ yé ni a máa ní lọ́bẹ̀ lẹ́ni ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé èmi ni mo fà á yẹn àdàbí tó bá jẹ́ èmi ni mo fà á àmọ́ ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe ọ̀tẹ̀ fún Aláàfin tí kò mọ̀ yín rí gbogbo ọjọ́ tí ọmọ yín bá ti ṣoríire wọ́n máa dìtẹ̀ ẹ̀kú ni torí tó bá ń dìtẹ̀ ọmọ yín ò ní gbádùn tẹ́ tó bá wà wàláì nítorí pé mo rí kíní bíi pé ẹ sọ di ọ̀tẹ̀ mi ìfẹ́ máa dárúkọ olùbọ̀ táwọn ìlú méjì kan wà nílẹ̀ Yorùbá particularly apart from Ìbàdàn àtọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ o mi ìfẹ́ máa dárúkọ wọn torí mo ti ní kọ́rẹ̀ pẹ̀lú àwọn kan adẹ̀ ti settle àwọn yẹn gangan ni the main problem wọ́n fún ká lórí Facebook bọ́ẹ̀ jẹ́ sọ ọkọ̀ fún yín I will continue repeating myself mo rí ta lọ́lọ́run ó bú mi gbogbo yín tẹ́ wà lórí bíi àtẹ̀ntẹ̀ ló ń support ta lọ́lọ́run lórí page ẹ̀ bẹ̀rù Ọlọ́run nínú gúrùpù tèmi wà nígbà tó ń mu àwa dáwó bẹ́ẹ̀ ni Oòduà diaspora adáwó mo ṣe show fún lẹ́ẹ̀márùn ìgbà tó wà Láàfin dé èmi ni ta lọ́lọ́run fi ń pa so ìwọ tó bá máa gbìyànjú fún yàn gan téèyàn bá ní ifá gan kéèyàn kọ́ máa consult ifá kó consult oracle kó tó máa ṣe nǹkan kódà tó bá fẹ́ gbìyànjú nǹkan kan fún ọ̀rẹ́ ẹ rówó ẹbí ẹ rówó ọ̀rọ̀ sí tí ni o ẹ tó súnmọ́ ẹ tó jọ́ ọ̀rẹ́ ẹ gangan rówó mọ irú ọ̀rọ̀ tó máa sọ fẹ́ lòmíì irú alájà kan ni ó lọ́rọ̀ kan tí mo sọ fún ó fi ọ̀rọ̀ yẹn ó tún fi tákù mi nínú voice ẹ̀ ó máa gbọ́ ọmọ Ìbàdàn ni ó wà ní Canada a gbọ́ èmi ò ní bàjà because tó bá yẹ pé bó ṣe ń bá mi sọ̀rọ̀
lórí fóònù ni tí bá ní kí n disrespect ẹ kò ní like mi rárá and ó mọ̀ bọ̀ mi máa tẹnu mọ́ ṣe rí ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀nìrìṣà tí àwọn èèyàn fẹ́ sọ di nǹkan ọ̀rọ̀ Aláàfin àti Olúbàdàn tó fẹ́ sọ di nǹkan yẹn kò ṣe tọ́ ni ó lọ ẹ má wọrí mo ti ń tẹnu mọ́ pé èyí lẹ kẹranko lọ́gbọ́n o nítorí Ọ̀yọ́ ló bu tàkúté Ọ̀yọ́ ló dẹ tàkúté tí ò fi yẹ̀pẹ̀ sí àmọ́ àní lọ́bẹ̀ mọ́ I will continue saying this bàbá Aládọjà àgbàlagbà ní àdẹ̀ nígbàdúrà ká síwájú yín lọ ẹ̀yin bàbá wa náà lẹ máa lọ àwọn máa tẹ̀lé tó bá yá àwa náà máa lọ àwọn ọmọ wa máa wà ńlẹ̀ tó bá yá àwọn ọmọ táwa náà bí máa lọ àwọn ọmọ wọn máa wà ńlẹ̀ ẹ̀dákẹ́dá tó bá ń gbàdúrà kọ́mọ ẹ̀ kú síwájú ẹ̀ kò ní nǹkan kan tó ń rò nílé ayé ẹ̀ nìyẹn torí gbogbo wa náà la dágbára kú bọ́ bàbá mo mọ̀ pé bàbá Ládọjà lè ṣe èmi tí mò ń lu ni lójú kan mo mọ̀ nǹkan tí mò ń sọ o mo mọ̀ pé bàbá wa Ládọjà wọ́n lè ṣe he can do it láti jẹ́ kí gbogbo ẹ̀ lọ nǹkan tí mò ń expect okay rotation fine nǹkan tí mò ń expect pé bọ́rọ̀ ẹ̀ ṣe lọ kí bàbá Ládọjà gẹ́gẹ́ bí politician tó tún lẹ́nu tó jó lóṣèlú bàbá Olúbàdàn wa ní Ìbàdàn kábíyèsí àwọn ni mo rò pé ó yẹ kán ṣe even if Aláàfin ọwọ́ adé tó bá ṣe anything wrong ẹ lè pè sí ọ̀dà pé ọmọ mi ó ṣe nǹkan tó ṣe yìí kò dáa lóòótọ́ ó fi pò jù mí lọ bọ̀ ọjọ́ orí àgbà àti position ni mo fi jù ẹ lọ owó gan mo fi jù ẹ lọ tó bá wá pẹ̀lú Aláàfin sí àkíyèsí lẹ́yìn tí scenario yẹn happen kò bá dáa for insult ni fún bàbá Olúbàdàn gangan fúnra rẹ̀ insult dẹ̀ ni fún Aláàfin ní situation tí nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwa máa continue bàbá Olúbàdàn of Ìbàdàn land ẹ lọ ṣàtúnṣe kí ọ̀rọ̀ yìí parí mo mọ̀ pé tẹ́ ẹ bá pe bàbá wa Bọ́lá Ahmed Tinubu lẹ́nìí bàbá Bọ́lá Ahmed Tinubu wọn ní kẹ́ lọ ṣe àtúnṣe ẹ̀yin ni àgbà táwa tún ń rí torí mo ti gbogbo lẹ̀ Yorùbá gbogbo ìdáhùn bàbá ẹlẹ́bùrú bọ́n jáde àwọn tó yẹ kán tún nǹkan ṣe gbogbo àwọn bàbá yẹn kò wá sí nǹkan kan ẹ má jẹ́ ń lo èdè àgọ̀ fún wọn àwọn bàbá yẹn ò wá rorí kankan mọ́ ọkàn ń dàrú sí ni wọ́n dẹ̀ ń lé lẹ́gẹ̀sì burúkú fún àwa tá a jọ mọ́ kírò àwa yìí dágbàjá máa rí ààrẹ ìwà ló fa orí yín burú ṣé nítorí mo lálàáfin lọ lórí ọba ṣé yẹn wá jẹ́ tuntun ni ọkọ lóhun ààrẹ ìṣọ̀kan máàlù yẹn mi rò pé máa yẹn gbádùn o ààrẹ tó o bá forúkọ mi sí ẹ lè ta bẹ́ẹ̀ ni ta lọ lọ́hùn tó o bá gbé píkṣọ̀ mi kó o fi ṣe ṣó o lè lérò wò ó bọ́ mo kàn máa ń wẹ̀ ẹ́ tẹ́ máa ń bú mi ń bẹ̀ torí mo rí pé kò sọpọlọ lórí yín torí ẹ tó bá ní làákàì irú ta lọ́lọ́run ò ní bọ́ta kó máa bú èmi ṣó márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe fún ẹ díbóye tún sọ ṣọ́kán kí ló ṣe fún mi èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ lóòótọ́ ojú mi lọ mo gbà pé ojú mi lọ bọ́ta lọ́lọ́run àwọn tó máa ṣe tó jù yẹn lọ fún ẹ ń bọ̀ ẹ lọ wo ṣú ẹ ó sọ̀rọ̀ lórí fóònù ó fi píkṣọ̀ mi ṣe ṣó ń bá mi sọ̀rọ̀ ẹni àmúdẹ̀ pé mo tún pé ṣé mo ṣe nǹkan tí ò dá ni pé mo dẹ̀ lọ sórí gbogbo ẹ̀ kó gbé tó bá jọ gbé kò bá da mo dẹ̀ record 1 minute bí wèrè ṣe sọ pé mo ń threaten òun nìyẹn o nǹkan tí mo dẹ̀ sọ ó ti kó kúkú play ẹ̀ mo láyé ẹ má fi mi ṣe ṣó mọ́ mo ní nǹkan tó ń wá ẹ̀ mo nǹkan tó fẹ́ ẹ̀ wá rí nǹkan tí mo dẹ̀ mí gbà rí ni pé màá charge ẹ sí court nítorí defamation of character ni for you to pick somebody's phone for somebody's picture online or somebody go space mi ni èmi ni mo ní fídíò mi tí mo ń ṣe ẹni tó bá gbé tí ò bá sọ̀rọ̀ dáadáa lórí mi mo ní authorization láti mú wálẹ̀ èmi ò threaten ẹ o bọ̀ lẹ́yìn eléyìí sì máa ná owó máa gbé mo di olóòní followers jù mí lọ ó mọ̀ pé wèrè máa ń ní followers jù èèyàn gidi lọ dídìrín á ní followers tẹ́ bá rí ìwọ jẹ́ kó sọ ibi tó ti ń tọ́ bọ̀dì ń sìn tó ti ń gbọ́yàn jáde ẹ̀ẹ́dẹ́rò ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ibi tó ti sọ̀sọ́kúsọ ẹ̀ẹ́dẹ́rò ń bẹ̀ pé ẹ̀yin ẹ jẹ́ ká sọ nǹkan tó mọ́gbọ́n orí wa you won't find somebody there I'm talking experience la fi ń sọ̀rọ̀ ó ti yé bọ̀ṣọ́wárí péèjì ẹ̀yẹn eléyìí ò sí pé mo ń dẹ́rù bẹ̀ Facebook gan gbọ́ eléyìí ò ń gbé picture mi ò fi ń ṣe show mo lè gbé wálẹ̀ gbogbo followers tó níyẹn ọdún méjì ò ní rí padà wọ́n ti ṣe fún mi rí náà
ṣèbọn gbé péjì mi wálẹ̀ ní mi tí mo ti wà ní 700,000 plus tó dẹ́ pé mo á struggle láti rí 200 yẹn sì ó ti ń lé ní 4 years tí mo fi rí but if you continue doing it wàá fàìnà rẹ ní ibi tó fẹ́ èmi ò threaten ẹ o èmi ò lè kidnap o tó ráhùn àwọn brother ẹ tó pò tó ní kọ́ máa threaten mi táwọn náà threaten tẹ́mi bá bọ́ tá a sì ti bá play 10 minutes voice message yẹn wàláì lọ́ọ̀yà tó máa pè mí pé ààrẹ let me handle this case ó pọ̀ ó fọ America threaten mi tó jẹ́ citizen ni mí kódà yẹn tó sọ pé wọ́n lọ bẹ́ mi jókòó citizen ni citizen tẹ́mi gbé wá láti ìlú Nàìjíríà tí mo dẹ̀ ṣe exam tí ó sì pé mi kàwé ó ní illiterate là wá àti gbọ́ bọ́ bàbá wa Olúbàdàn fi Ìbàdàn I will continue saying it ẹ lọ bá wa tún àyè kíní ṣe má jẹ́ ó bàjẹ́ lórí yín ọmọ yín náà ni o Ààrẹ Almaroof mo ti sọ èmi ò ní bá Ìbàdàn jà o mi ò dẹ̀ ní bú èbú bọ̀yì tó bá dàbí èbú ń bẹ̀ ẹ dáríjì mi nítorí pé nobody above mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sí ẹni tí ò lè sísọ tó bá dẹ̀ ti sọ báyìí ọ̀rọ̀ ti jọ lọ́rọ̀ lọ kò ṣeé kó mọ́ kò ní bàjẹ́ fúnlẹ̀. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.